أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى قيام الساعة أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوب فون ولون وبا أتورو عليكم إكاتي كفان النبي صلى الله عليه وسلم ọba tí ó ní kí ànábì náà ó jẹ́ onísábàbí oríire wa ni a fi gbogbo ọpẹ́ fún. A bẹ̀ Ọlọ́run kó ṣe àlékún ìfẹsẹ̀rinlẹ̀ wa lórí ọ̀nà tí Ànábì sàlẹ̀ náà pè wá sí. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba ní ìtẹ̀síwájú àlàyé èyí tí a ń ṣe nípa sifatu da'iya an-najih, àwọn àròyìn tó jẹ́ pé tí ó máa gbègbè sójú ọ̀nà t'Ọlọ́run ọba tó sì fẹ́ kí gbègbè sójú ọ̀nà t'Ọlọ́run ọba yẹn kó yege, tó fẹ́ kí tó yẹ kí ó ní lára ó náà là ń ṣàlàyé. Àti ṣàlàyé nípa kó jẹ́ ìmánì, kó ní ìmánì dáadáa sọ́lọ́run ọba, kó nígbàgbọ́ sọ́lọ́run ọba. A ṣàlàyé lórí rẹ̀ níwọ̀nba bọ́lọ̀ ń ṣe ní káyọ̀ gbà wá mọ́. A ṣàlàyé nípa ittisal al-wathiq, kó ń gangan ní àṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ọba, ní àṣepọ̀ tó dáa. Ọ̀nà tí èèyàn sì fi lè gbà ní àṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ọba òun náà ni kó máa sin Ọlọ́run ọba dáadáa. Àwọn ìjọsìn tó ṣe lọ́ranyàn fún wa máa ṣe rẹ̀, kó máa ṣe rẹ̀ kó sì rí pé òun jìnà sí. Ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú tá ti inú àwọn ìròyìn tí ẹni tí ń gbègbè sójú ọ̀nà Ọlọ́run bá gbọ́dọ̀ ní, ìta dákẹ́ lórí rẹ̀ òun náà ni al-ilmu bima yad'u ilayhi. So ẹni tí ń pèpè ó gbọ́dọ̀ nímọ̀ lórí ẹni tí ń pèpè sí. So irú nǹkan báyìí tẹni tí ń pèpè sójú ọ̀nà nǹkan kan, bóyá kìídà ló ń fẹ́ pèpè sí ni o, bóyá láyé nǹkan kan ló ń fẹ́ ṣe inú ẹ̀sìn ni o, tí ò bá nímọ̀ nípa rẹ̀ yad'u an-nasa ila ad-dalal, yóò máa yudillu an-nas, yóò kàn máa pa àwọn èèyàn sójú ọ̀nà àánú ni, yóò máa sọ àwọn èèyàn nù. Ló fi jẹ́ pé Ọlọ́run ọba tó kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú Ànábì sàlẹ̀ náà ni pé ó fi ẹ̀kọ́ yẹn mọ́. Ànábì sàlẹ̀ sọ fún wa pé talabul ilm faridatun ala kulli muslim, wíwá mímọ̀ ọ̀ranyàn ni. So mùsùlùmí ẹni tó jẹ́ dáíyà ní pàtàkì, kì í ṣe pé dandan ni kéèyàn ó sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé tó fẹ́ sọ̀rọ̀ lé lórí yẹn kọ̀ mọ́. Èèyàn gbọ́dọ̀ gbìyànjú kó rí pé ó ní mímọ̀ lórí nǹkan tí ó fẹ́ máa gbègbè sí. Hasan al-Basri òun náà tún sọ̀rọ̀ nípa pàtàkì kéèyàn ó ní mímọ̀ nípa ẹni tó fẹ́ máa gbègbè sí. Ó ní al-amil ala ghayri ilm kas-saira ala ghayri tariq. So ẹni tó bá yẹ pé ń ṣiṣẹ́ kan pẹ̀lú pé àìnímọ̀, kò nímọ̀ sí ti ń ṣe yẹn, bí dáíyà tí ń pèpè tó yẹ pé kò wá nímọ̀ sí ti ń pèpè sí, kas-saira ala ghayri tariq. So ó ń tàn ẹni tó jẹ́ pé ń rìn lójú ọ̀nà tó jẹ́ pé kì í ṣe ọ̀nà tó tọ́ ni. So kí á gbìyànjú gbogbo ẹni tó bá ti jẹ́ ẹni tó fẹ́ máa bò sójú ọ̀nà t'Ọlọ́run, kì í ṣe pé dandan ká sọ pé tá a bá mọ gbogbo ẹ̀ tán. Ànábì sàlẹ̀ sọ pé ballighu anni walau aya. So ẹ máa sọ fáwọn èèyàn nípa mi, ẹ máa mú détí gbọ́ àwọn èèyàn nípa gbogbo sójú ọ̀nà t'Ọlọ́run bá walau aya. Kò bá jẹ́ pé àyà kan, tẹ́ ẹ bá ti mọ àyà kan, hadisi kan, ọ̀rọ̀ Ọlọ́run kan, ìyẹn náà ti tó ní tí ẹ máa fi pèpè. Bákan náà nínú tó jẹ́ sífà dáíyà an-najih, ní tó gbọ́dọ̀ jẹ́ ìròyìn ẹni tó jẹ́ pé òun náà ń pèpè sójú ọ̀nà t'Ọlọ́run, òun náà ni al-amalu bima yad'u ilayhi. Al-amal bima yad'u ilayhi. Ẹni tó bá jẹ́ dáíyà, àwòkọ́ṣe dáadáa ló gbọ́dọ̀ jẹ́. Ẹni tó náà bá ń pèpè sí ó gbọ́dọ̀ máa ṣe. Tó bá ń pèpè sí káwọn èèyàn máa sòdodo, ìwọ gangan náà jẹ́ àwòkọ́ṣe dáadáa fódodo. Tó bá ń pèpè káwọn èèyàn máa jẹ haram, kí wọ́n máa jẹ halal, ìwọ náà jẹ́ àwòkọ́ṣe dáadáa. Tó bá ń pèpè káwọn èèyàn máa ṣàbòsí, ìwọ náà jẹ́ àwòkọ́ṣe ẹni tí ò ní ṣàbòsí. Tó bá ń pèpè káwọn èèyàn máa mójútó t'Ọlọ́run ọba lásìkò rẹ̀, ìwọ náà jẹ́ àwòkọ́ṣe dáadáa lórí eléyìí. Torí pé ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ń pèpè, tó jẹ́ pé ẹni tí wọ́n ń pèpè sí ó yàtọ̀ sí ẹni tí ń ṣiṣẹ́, Ọlọ́run ọba ò fojú rẹ̀ wo ẹni. Tá a bá wo suratu Saff, Ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ pé ya ayyuhal ladhina amanu lima taquluna ma la taf'alun. Ẹ̀yin tẹ́ Ọlọ́run ọba gbọ́ lódodo, kí ló dé tẹ́ ń sọ ntẹ́ ní ṣe, ntẹ́ ń sọ ń yàtọ̀ sí ntẹ́ ń ṣe. Kabura maqtan inda Allah an taqulu ma la ta'lamun. So tó tóbi gbá, ẹ̀ṣẹ̀ tó tóbi gbá ni kó yẹ pé kẹ́ ẹ máa sọ tó yẹ pé ẹ̀ ní lè ṣe ní iṣẹ́. Tó bá sì jẹ́ ọ̀gbìn dal-qiyama, inú àwọn tó jẹ́ pé Ànábì wa sallallahu alayhi wa sallam tó ṣàlàyé fún wa wípé wọ́n wà nínú àwọn tó jẹ́ pé Ọlọ́run ọba ó fìyà tó tóbi gbáà jẹ, òun náà làwọn tó jẹ́ pé ẹni tí wọ́n ń sọ wọn ò tẹ̀lé. Ya fulan malaka alam takun ta'muru bil ma'ruf wa tanha 'anil munkar, fayaqulu bala a'muru bil ma'ruf wa la ati.
ìgbà jọ́gbé ní àlìkámẹ́ ru ẹni yẹn kódà àwọn tí ń pèpè sí tó ń pèpè pé kí wọ́n ṣe dáadáa nígbà táwọn bá dọmọ àlìjánnà tàbí máa wò pé inú ìyà Ọlọ́run lẹ́ni yìí máa ń lọ ara gbólóhùn tí wọ́n máa sọ fún ya fulan lágbájá alam taku ta'muru bil ma'ruf wa tanha 'anil munkar ibi wọ́n ló ń pè wá sí ká ṣe dáadáa láyé ló sì ń kọ̀ fún wa bí àìdá yóò ní bala bẹ́ẹ̀ ṣe sọ lọ́rọ̀ ṣe rí o kuntu amuru wala ati bẹ́ẹ̀ ni mò ń pè yín sí pé ká ṣe dáadáa ṣùgbọ́n mo ò ṣe dáadáa ń tó ń wo ló fi jẹ́ pé kéèyàn ọmọ gbójúlé nǹkan kan bóyá pé òun jẹ́ àáfàá àbí torí pé òun ti ń pèpè sójú ọ̀nà tó òun ti jẹ́ dáwà tó ń wá ń ṣe ti wá jẹ́ automatic certificate àlìjẹ́nà fún báyìí nǹkan yóò tún jẹ́rìí takò tó bá fi jẹ́ pé ti ń pè àwọn èèyàn sí yẹn òun wá fi ṣiṣẹ́ so gbogbo àwa tá a jẹ́ dáìyà pátá ẹ jẹ́ ká gbìyànjú ká gbà àwòkọ́ṣe dáadáa a gbọ́dọ̀ jẹ́rú àwọn èèyàn tí wọ́n máa ń sọ pé unduru ila qawli wala tanduru ila amali àwọn kan máa ń sọ báwọn pé ní tí wọ́n ń sọ ní ohun tó ń sọ ní kẹ́ ẹ máa wo ohun tó ń ṣe ọ̀ dáadáa at-ta'lim báwọn èèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ èèyàn an-nas yata'allamuna bitariq mubashir wa bighayr mubashir àwọn èèyàn tí wọ́n máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n máa ń kẹ́kọ̀ọ́ yẹn directly àti indirectly báwọn fún tarbiyya ṣe fi àfihàn ilẹ̀ rẹ̀ tó ló fi jẹ́ pé ó bí gangan náà tí ń rí ọmọ àbọ̀gá tí ń rí ọmọ àbólùkọ́ táwọn èèyàn wà lábẹ́ rẹ̀ ìwà tó ń wù yẹn àwọn tó wà lábẹ́ rẹ̀ náà ń kọ́ báyẹn náà ni kò sígbà tó bá ṣe sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹni tó ń sọ báwọn káwọn èèyàn máa kírun ṣùgbọ́n nígbà tó ní káwọn èèyàn máa kírun tásìkò òun bá sì tó ní ojú okò kalẹ̀ so definitely n ti ń sọ yẹn ti ń tako n ti ń pe àwọn èèyàn sí bákan náà lára ń tí ẹni tó gbọ́dọ̀ tí ó máa gbègbè sójú ọ̀nà tọ́lọ́run ọba tó gbọ́dọ̀ ní lára gbàdá ń sọ̀rọ̀ nípa àwọn manhaju dáwà ẹ̀rí pé a sọ̀rọ̀ pẹ̀lú nípa uslub al-hikmatu fil uslub so ó gbọ́dọ̀ jẹ́ pé ìlànà tí ó fi máa pe àwọn èèyàn yóò jẹ́ pé ìlànà tó ní hikma gbáà ni so ìgbà míì wọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì wà tó yẹ pé tó bá fẹ́ pé èèyàn ò ní di kó sọ ojú abẹ́ ń kó gbì so ó ní ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi wọ̀gà pé ẹnìyẹn sójú ọ̀nà tọ́lọ́run fi ní idu ila sabili rabbika bil hikmati wal mau'izati al hasan so gbogbo sójú ọ̀nà tọ́lọ́run ọba rẹ pẹ̀lú òye àti wáàsí tó rẹwà ó ṣe àwọn èèyàn lójú kòkòrò pé ẹni tí bá ń ṣe nǹkan báyìí ni ó ṣe báyìí kì í ṣe pé ní tó yóò wá ṣe ni pé intanẹti sàṣẹlẹ ti kìlọ̀ fún wa pé ká má ṣe ànábì ní bashiru wala tunaffiru ẹ máa fáwọn èèyàn níròyìn ìdùnnú táwọn yóò fi máa wánú ẹ̀sìn ẹ má ṣe tí ó máa lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn so pẹ̀lẹ́pẹ̀lẹ́ Yorùbá sì ní pẹ̀lẹ́ ní ó ní akọ lábo tá a bá ń fi hikma tá a bá fi ń ṣe wáàsí wa bí idhnillahi ta'ala á wà nú àwọn dáíyà tí dáwà àwọn ònàjà ẹ̀wọ̀n ọ̀nà táwọn ẹ̀sìn àṣẹlẹ̀ tó ń kọ́ wa Ànábì ní man ra'a minkum munkaran ẹni tó bá rí tí akọ̀nú ẹ̀sìn yughayyiruhu biyadihi kó fọwọ́ rẹ̀ yí padà ẹni tí ó fọwọ́ yí padà bí àwọn aláṣẹ àbẹ́ni tó yẹ pé ẹni tó ń ṣe nǹkan yẹn tó lè pàṣẹ fún kó fílẹ̀ ni wa in lam yastati tí ò bá lè fẹnu yí padà fabilisa tí ò bá lè fọwọ́ rẹ̀ yí padà fabilisanihi àjẹpọ̀ wáàsí lọ́kàn wáàsí yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá wá dépò pé lam yastati an yughayyira dhalika shay'an bilisanihi tẹ́nu ọ̀bá ṣe yí padà fabiqalbihi kó wá fi ọkàn rẹ̀ yí padà àníṣà sẹ́lẹ̀ ni wa dhalika ad'aful iman ìyẹn gan ló tún wá lẹ́jù ọ̀pọ̀lọpọ̀ míì nú àwọn èèyàn á gbọ́ ilé ìgan yé fabiqalbihi kó fọkàn rẹ̀ yí padà yìí ẹni tó fọkàn yí padà ó túmọ̀ sí pé lára bó ṣe ń ṣe pẹ̀lú rẹ̀ ó yí padà pẹ̀lú ẹ̀ o bẹ́ẹ̀ tó máa ń jókòó sí gbọ́ wà pẹ̀lú ẹ̀ tó máa ń ní bó ẹ̀ńtẹ́ máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ìwọ náà ó dín bó ṣe ń ṣe yẹn kù ọkàn rẹ ló fi ń yí padà kèsì pé ó wà máa jókòó tí ibi tí ṣe ń ṣe àwọn tí ọ̀dà yẹn ó wà ló ti fọkàn yí padà rárá nígbà tí wọn náà àwọn tó bá ń ṣe sí délẹ̀ tó jẹ́ dáadáa bó ṣe ń súnmọ́ ta lágbájá àárín yín máa ẹ má bínú kọ́lọ́n kó ṣe àánú wa pé ń tẹ̀ ń ṣe ní ọkọ̀ dá kọ́lọ́n wọn wájú máa rí wa kó jẹ́ pé irú nǹkan ilé wa ń ṣe tá a tún wá ń jókòó tì yín bẹ́ẹ̀ náà ni ọkọ àti ìyàwó àbí gbogbo mẹ́ta bá ti fẹ́ ṣe dáwà á fi hikma á fi ṣe dáwà wa á fi wisdom á fi pe àwọn èèyàn sínú ìtàǹgbègbè sí bákan náà lára àwọn tó jẹ́ sífà àdáíyà an-najih ẹni tó jẹ́ pé ẹni tí ń gbègbè sójú ọ̀nà tọ́lọ́run ọba tó sì fẹ́ kí gbègbè yẹn ó yege dáadáa tó náà gbọ́dọ̀ ní òun náà ni at-takhalluq bil-khuluqil hasan kó níwà dáadáa èèyàn gbọ́dọ̀ níwà dáadáa ìwà gbọ́dọ̀ dáa lára àwà tó dáa òun náà ni kó jẹ́ pé èèyàn ó jẹ́ tó jẹ́ pé ẹgbẹ́ rẹ̀ rọ̀ sáwọn èèyàn kéèyàn ò níwà dáadáa kó máa ṣe dáadáa sáwọn èèyàn dáadáa èèyàn á máa ṣe dáadáa láti inú tọ́lọ́ ń bá fún yàn láti máa tọrẹ ara dáadáa ni ẹ̀wọ̀n tọ́lọ́ fi rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam wa innaka la ala khuluqin azim dáadáa rẹ̀ ànábì ó ti wà lórí ìwà tó jẹ́ pé ó dáa jù kéèyàn jẹ́ tó jẹ́ pé òun náà máa yàwó máa yahun
jẹ́ tó jẹ́ pé yóò máa mú nǹkan ní dídẹ̀ gbogbo àwọn tọ́lọ́run bá fi rà ní sàṣẹ́lẹ̀ nínú àwọn ìròyìn dáadáa yẹn èyí yóò jẹ́ tó yóò nírú àwọn ìròyìn yẹn lára. ẹ̀gbọ́n tọ́lọ́run sọ fún sàṣẹ́lẹ̀ ni ìgbàgbọ́ walaw kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik tó bá lé kankan ní ẹwà àwọn míì tí wọ́n lé kankan àwọn tó bá wà pẹ̀lú wọn ọgbọ́n ẹbọn kálukú wọn ó ṣe ìyà tó bá sì ti wà kú tó bá ti yà kú lẹ́yìn rẹ̀ àṣetán ni ó kó wọn a gbọ́dọ̀ jẹ́ tí yóò ní àwọn àwà tó dáa lára àwà tó dáa tẹ́ntí ń gbèwò sí ọ̀rọ̀ náà gbọ́dọ̀ ní asidik kójú olódodo asọ́bùr kó jẹ́ tí ó máa ṣe sùúrù àtàwádùn ó gbọ́dọ̀ jẹ́ tí ó ní ìtẹríba tí ò ní máa ṣe ìgbéraga lọ́dọ̀ àwọn èèyàn bákan náà arifku walin ó gbọ́dọ̀ jẹ́ tẹ́gbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bákan náà alhaya ó gbọ́dọ̀ ní tìjú alkaram ó gbọ́dọ̀ jẹ́ tí ó yàwọ́ alamana ó gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé òun náà ó ní fọkàntán ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n bá ń ròyìn wọn pé dáíyà ni wọ́n níbi khiyana wọ́n ń jàǹbá àwọn èèyàn kò dáa pínpín kí n tó ń jẹ́ dáíyà kí ó jẹ́ pé kó ní àwọn àwà tí ò dáa ṣùgbọ́n nǹkan kan tó yẹ ká mọ̀ generally ni pé tẹ́ ẹ bá ti rí ẹnikẹ́ni tó pera rẹ̀ ń dáíyà tí ń gbègbè sójú ọ̀nà tọ́lọ́ ká sọ pé mùsùlùmí tẹ́ ẹ bá ti wá rí ìwà kan lọ́dọ̀ rẹ̀ tó ti yàtọ̀ sí ìwà ọmọlúwàbí tí Islam ń pè sí ó yẹ ká mọ̀ pé eléyìí o ìpèpè táṣẹ tó ń pè sí ló jẹ́ yẹn kìí ṣe pé ntọ́lọ́wọ́n bá ní kó máa ṣe nínú Islam ẹ̀wọ̀n tọ́lọ́wọ́n fi rẹ̀ ẹ̀ sàṣẹ́lẹ̀ nù ayàtà sọ yẹn náà wa innaka la ala khuluqin adhim so ìwà dáadáa nínú àwọn ìta sọnù àwọn àwa òun náà làwọn àwa tó dáa tó jẹ́ pé ẹni tó jẹ́ pé ó jẹ́ dáyà tó gbọ́dọ̀ mọ̀ sí lára àwa rẹ̀ òun náà ní pé kò gbọ́dọ̀ rí pé òun ti di àáfà ńlá òun náà tún gbọ́dọ̀ máa tẹ́tí sí àwọn ọ̀rọ̀ àwọn ó gbọ́dọ̀ máa tẹ́tí sí mọ́ra àwọn tó bá jẹ́ pé àwọn tí wọ́n wà ní àyíká rẹ̀ bákan náà tó gbọ́dọ̀ dẹ̀ sífà fún dáíyà anájíhà òun náà ni quwwatu ta'bir wa husnihi so ìgbé ọ̀rọ̀ kalẹ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ìgbé ọ̀rọ̀ kalẹ̀ tó jẹ́ pé yóò da tó jẹ́ pé táwọn tó bá ti gbọ́ ibi tó fẹ́ fi ọ̀rọ̀ yẹn sí yóò lè wọ ibẹ̀ dáadáa táwọn yóò sì ṣe àǹfààní bẹ̀ ayé yutabiqul kalam muqtadal hal kó jẹ́ pé tí ó bá sọ yóò máa jẹ́ ní tó ṣe déédéé tí ń ṣẹlẹ̀ lápẹẹrẹ ẹ̀wò bọ́kọ́lọ́nù àánú rẹ̀ kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ fún wa lórílẹ̀‐èdè wa in tó yẹ kó pọ̀jù nínú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ máa sọ lónìí òun náà ni àwọn tí máa ń fa fìtínà nílùú àwọn tí máa ń fa tí ó kàn fi balẹ̀ nínú ní àpáta ọlọ́run káwọn èèyàn sọ dẹ́n kí ló lè la àwọn èèyàn kúrò ńbẹ̀ èèyàn wà ní wà ń bi ìyàwó kó jẹ́ pé wáàsí òkú ni wọ́n máa ṣe kò wá ní máa wà ń bi ìkómọ kó jẹ́ pé wáàsí nǹkan míì ni pé ìtumọ̀ quwwatu ta'bir kó jẹ́ pé ntẹ́yàn ọba sọ yóò máa ṣe déédéé àyìnlá tó ń tún fi àsìkò la fẹ́ rọ àwọn dáíyà tá à ń gbégbèsè ojú ọ̀nà tọ́lọ̀ gbogbo wa tá a bá máa sọ̀rọ̀ àwọn àwùjọ tá a bá wà láwùjọ kọ̀ọ̀kan ó máa ń ní ta bùkátà sí káwọn èèyàn gbọ́ kí wọ́n ṣàǹfààní bẹ̀ ìyẹn ló yẹ ká máa ṣe tarkiz ká máa tẹpá mọ́ dáadáa láti máa ṣe lára àwọn sifat tó tún jẹ́ sifat tó dáíyà tó jẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run ọba nígbà tí yàbá tó máa tún tẹ̀síwájú lórí ètò àwọn náà látò máa tẹ̀síwájú òun náà ni ihsanu dhanni bil muslimin so èèyàn gbọ́dọ̀ máa lérò dáadáa sí àwọn mùsùlùmí abẹ́ Ọlọ́run nínú àánú rẹ̀ èyí tí a tún ṣàlàyé rẹ̀ fún Ọlọ́run dákun jẹ́ kó ṣàǹfààní fún wa Allahumma ij'alhu hujjatan lana la alayna Ọlọ́run dákun ṣe ní hujja fún wa ni o ṣe lẹ́rìí fún wa ni o má jíṣẹ́ lẹ́rìí takò wá o torí gbogbo ń tà ń gbọ́ yìí èyí tá a bá ti lò ń bẹ̀ ó ti jẹ́ hujja fún wa ni o tí a tààrà báyìí láàròjú ọlọmọṣà kàwá kan tí ó rojú lé rẹ ṣùgbọ́n tó bá kọ̀ tí ó bá tẹ̀lé tó ṣe fẹ́ nú ààrẹ takunu hadhihi al-kalimat hujja alayhi so yóò wá di ẹ̀rí takò pé Ọlọ́run máa sọ fún ebi wọ́n sọ báyìí fún ọ ebi wọ́n sọ báyìí fún ọ ebi wọ́n sọ báyìí fún ọ Ọlọ́run àánú rẹ̀ mọ́ṣà ṣe àlékún àánú rẹ̀ fún wa ṣe àlékún ìfọ̀kànbalẹ̀ fún wa mọ́ṣà àkọ́ ẹnìkọ̀ọ̀kan wa máa ṣe wala la hawla wala quwwata illa billahi al-azim sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka rabbina rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum.